nígbà ní ìgbà tí ẹ bá rìn kò lè wú o. Bẹ́ẹ̀ni. Yóò máa dùn yín. Bẹ́ẹ̀ni. Ẹ bá rìn lọ jù bá dàgbà ẹ jókòó lójú ọ̀nà. Bẹ́ẹ̀ni. Ẹ wà lójú dúró díẹ̀. Bẹ́ẹ̀ni. Bí bá fẹ́ dìde gan, mi lè dìde sókè mọ́ tó títí tó tó tẹ̀lé ọdún. Níbo? Bí bá fẹ́ dìde nù, mi lè dúró dáadáa mọ́ kí ó sí ẹ̀kọ́ tó wà sókè. Kẹ́tọ́ sí ìlú. Oníkábíyèsí nínú àtúntà ìdílé tó fi ju bàbá ẹ̀ lọ. Kábíyèsí nínú àti ọ̀pọ̀ ẹni lówó Nàìjíríà gbọ́. Kábíyèsí nínú ọba Adébúlé ṣe òwe òṣìṣẹ́ nínú ìta òkè ọ̀la. Àwọn ìyẹn nìkan tó kọ́ ẹ̀gbọ́n dé ní. Tí mo délé yìí, ẹnì kan wá fún mi ní owó kan lórí ojú fóònù. Ọlọ́run ò lọ wá síwájú mi lọ́wọ́ òfin. Ó ní covenant prophet seed. Olúwa wá sọ fún mi pé mo fẹ́ ná owó yẹn. Olúwa ní hold on. Mọ́nà. Owó dẹ̀ kọ̀ lọ́wọ́ mi. Oníyìí òwúrọ̀ náà. Ó lẹ́yìn tí màá fún ìyàwó mi owó yẹn wà lórí tẹ́lẹ̀ ní ọ́fíìsì. Ó mọ̀ tí máa ti fowó sí ẹni tó mọ ọmọ náà ní tíráì. Wọ́n mọ̀ kó ní ṣé tí bá gbé omi sí etí rẹ̀ tí ìbá ṣe òun ìbá fọwọ́ tí òní bá ti wà anything ló lè ṣe síbẹ̀. Ó kàn fi ilẹ̀ nígbà tí ì ṣe ìṣòògùn. Kí mo gbé? Mo bá ti rẹ̀ náà fún un. Ṣùgbọ́n tó wá dé àwọn ìlú fẹ́ fún nǹkan ó ní rárá o. Ibi ògbẹ́ni wọ́n fún un. Ó ní sọ́kùn pé ẹni yẹn ní kí àdúrà tó ń gbà ló fi fún yìí. Wọ́n náà wà fún ẹni tí ò lè tó rárá. Ẹ̀yin tẹ́ bá wà ní online lánàá bí lálẹ́ àná lọ́wọ́ sórí. Wà á rí àdúgbà. Ọ̀rẹ́ máa lójú. Ẹ̀yin mo ka owó yẹn. Abẹ́gbàgbé. Ìtẹ́ bá jọ ìlé ìtìlẹ̀ ìmọ̀ ni. 20 million dollars.
àánú ni kò tọrọ, àánú ni kò bèrè, máa ń jọ mọ́. Nínú mọ́sẹ̀. Mo náà wá bọ́ bàtà yìí padà. Ẹ̀kọ́ bọ́ ìsírí àpò ẹ̀ tó ti sínkù fún àti bọ́bá. Ẹ wá rí fáàsì ìwé ẹsẹ̀ yìí. Ẹsẹ̀ ẹ̀rẹ́ ni àbíyamọ tó fẹ́ lọ kọ́ mọ̀ ẹ̀ ọmọ rẹ̀ ń tẹ̀.